Kabesi sir, Yes. ladies and gentlemen, we are here live, exclusive from Ijebu News Hub and the Golo Splash. We are here live at Ijebu Isire, yes, in Ijebu East local government. Ijebu Isire is a town very close to Ijebu Ife and Owikija, yes, and Ijebu Mushin. Those are part of the neighbors. Akú palẹ̀mọ́ ọdún sá o. Yes, sir. Introduce ara yín sí àwọn tó ń wòye nílé. Èmi ni ọlọ́jà Ìsìrẹ̀, Mílérò ọlọ́jà Ìsìrẹ̀, Chief Aishif Oyedele Àyìnà Adétọ́lá. Jẹ́ ẹ lè sọ díẹ̀ nípa ìlú Ìsìrẹ̀ tá a wà yìí. Ìlú Ìsìrẹ̀ jẹ́ ìlú tó ti wà tipẹ́tipẹ́tipẹ́. Kò sí irú àwọn ìsọ pé bàbá yẹn náà tẹ̀lé ìlú torí kò ń ṣe ọmọdé ọjọ́, kò ń ṣe ọmọdé ọdún. Àti ìlú yìí jẹ́ ìlú tí Ọlọ́run ló ga tó dẹ̀ ní àwọn ọmọ gidi tí wọ́n tà láti gbé ìlú náà lárugẹ. Bí ìlú Ìsìrẹ̀ ṣe wà nìyẹn. Kí ni wá ní àwọn nǹkan tí ẹ̀yin lè tún bá wa rí sọ nípa ìtàn ìlú yìí ní ṣókí? Okay. Wọ́n jẹ́ ká mọ̀ pé Ìlàwọ̀ ló tẹ ìlú Ìdó láti Abẹ́òkúta wá sí ìlú Àwọ̀ wá sí ilẹ̀ Ìjẹ̀bú. Wọ́n yà lóríṣiríṣi ìlú kan tó dé báyìí. Ṣùgbọ́n àwọn dẹ̀ dé sílùú yìí náà. Àwọn náà try láti máa kó àwọn èèyàn mọ́ra. Àwọn ẹnìkan lè dá ṣèlú. So a jẹ́ bí ìlú Ìsìrẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Tí a dẹ̀ ń tẹ̀síwájú sí tó fi di pé ọlọ́jà ń wà nílùú. Tó tẹ́ bá rí ìlú tí ọlọ́jà wà lénìí, ẹ mọ̀ pé kò ń ṣe ìlú ọmọdé ọdún. Ọjọ́ tó ti pẹ́ gan ni. So a jẹ́ àwọn kan tí mo lè rí sọ nípa bí ìlú ṣe. Ẹ ṣeun gan sà. Gẹ́gẹ́ bí ọlọ́jà ní ìlú Ìsìrẹ̀, ẹ kú palẹ̀mọ́ ọdún Agẹmọ tó ń bọ̀ lọ́nà. Jẹ́ lè bá wa kẹ́ brief wa kẹ́ sọ fún àwọn aráalé nípa ọdún Agẹmọ àti bí ẹ ṣe ń ṣe láti ìlú ń bí lọ sí ìlú Mọ̀sán. Ọdún Agẹmọ jẹ́ ọdún tí ó jẹ́ ọdún akilẹ̀ Ìjẹ̀bú. A bá ń sọ pé Ìjẹ̀bú. Ó dẹ̀ tún jẹ́ torí òòṣà náà la máa pè tí Ìjẹ̀bú fẹ́ràn. Ìwọ̀nba kékeré ni obìnrin òun lè dúró tí wọ́n bá fẹ́ ṣọdún Agẹmọ. Ìtọ́jú bẹ obìnrin ló máa ń ṣe lẹ́yìn pé wọ́n fẹ́ gbé nǹkan àbí wọ́n fẹ́ tí ìyẹn bá ti kọjá obìnrin náà ní gbogbo yòókù tó ráwọn náà ní ayẹyẹ. Kì í ṣe ọdún tí wọ́n ṣe tá a máa sọ pé ọmọdé ò lè rí àgbà ò lè débẹ̀ ọmọdé ò gbọdọ̀ ṣe. So ọdún Agẹmọ jẹ́ ọdún tí èrò máa ń pọ̀ láti oríṣiríṣi ìlú wá tó dẹ̀ máa ń dùn. Irú bíbá yín sì yìí tá a bá fẹ́ ṣọdún Agẹmọ láfta tá a bá ti lọ sí Mọ̀sán dé làwa ṣẹ̀ máa ṣe tiwa. A máa lọ sí Mọ̀sán yẹn lọ bá wọn ṣọdún lọ́hùn. Àwọn náà dẹ̀ ní ipa tí ó ń wá fún àwa láti ọ̀dọ̀ Àwùjalẹ̀. Torí tí wọ́n bá fẹ́ gbé oúnjẹ wá Nọ́pà, Ìjẹ̀bú, Mushin àti Mílérò ní Ìsìrẹ̀ náà máa ń gbé oúnjẹ papọ̀. Tó ń kakú dẹ̀ máa ń nílé bẹ́ẹ̀ tiẹ̀ lórí. Wọ́n ṣe máa gbé lọ́nà méjì apẹ̀rẹ̀ méjì àlàtì méjì tó máa bí àrùkọ ní kálukú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí bá ṣe jọ wà àjọ máa wà pọ̀ náà ni kò ń ṣe pé ẹnìkan ló máa dá jẹ́ a máa jọ ṣe gbogbo ẹ̀ ni. So ìlú Agẹmọ Ìsìrẹ̀ jẹ́ ohun tí Àwùjalẹ̀ ti mọ̀ tipẹ́tipẹ́ kò ń ṣe Àwùjalẹ̀ tó ti pẹ́ gan kan tó bí àwọn tó bí àwa ni wọ́n ti mọ Agẹmọ Ìsìrẹ̀. So kì í ṣe Agẹmọ ìní Agẹmọ ọjọ́ tó pẹ́ gan ni. A jẹ́ bí yẹn ṣe rí nìyẹn. A dẹ̀ máa ṣe tó máa ń dùn tó máa ń lárinrin. A dẹ̀ máa fẹ́ ṣe náà tí a bá dé láti Mọ̀sán láṣẹ máa mọ ọjọ́ tí ṣíṣe bíbá yẹn máa jẹ́. Torí àwọn tí àjìjọ lọ ní kálukú máa fíìsì déètì tiẹ̀. Àtẹ̀jọ́ máa bá wa ṣe ni kì í ṣe pé nìkan máa dá ṣe.
so máa fẹ́ lọ sọ́dọ̀ bàbá ọlọ́jà ìbí ọlọ́jà àti bí máa fẹ́ wá síbi so a máa fúnra wa ní ààyè ọjọ́ tó yẹn kò ní disturb àní disturb ẹ̀ so àwọn tó dá wọn lọ bá ṣe tó a bá dẹ̀ kan àwọn náà máa wá so tàmí o àbí ìjẹ́bi o Ṣàkóyí Bájèlú gbogbo wọn náà máa ń dé ìbàdàn tá a bá fẹ́ sọdún nípa àṣepọ̀ àjọ àsọyé tó wà láàrin wọn àti nọ́pà ọ̀sìnọ́pà ló máa wá ń ṣe ló máa ọ̀dẹ́ ní ọlọ́jà nílùú yìí ọ̀nà máa ń wá ń yan tán tí ọlọ́jà bá ṣẹ̀ nọ́pà ló máa wá ń ṣe àìtò fún ọlọ́jà míì tó bá máa jẹ torí a ní odò ń bí báyìí tá a ti ń jẹ tẹ̀bá dẹ̀ rí ìlú tí odò wà ẹ mọ̀ pé kò ń ṣe ìlú ọmọdé ọjọ́ ìlú tó ti pẹ́ ancient town bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni Ìsìrẹ́ yìí wà ìlú tó ti pẹ́ gan ni. so kí wàá ní kí ẹ lè sọ fún àwọn ọmọ ìlú Ìsìrẹ́ tí wọ́n wà nílé lóko àtàwọn tó wà labroad àtàwọn tó wà ní àjò kí lẹ ní láti sọ fún wọn. ṣe rí àwọn bàbá sọ pé àjèjì ọwọ́ kan gbégbá lórí tí a bá jọ ṣe ló máa ń yẹ ni ṣe rí pé ẹnìkan fẹ́ olórin kan ni ó ní kí là ń bá a jà fún kò make sense àjọ máa ṣe ni because nígbà tá a kéré láti ọ̀rọ̀ pé wọ́n ṣe náà ló máa wá sílé gbà. Thank you very much. Welcome to this is exclusive from Odogbolu Splash. We are still here live at Ìsìrẹ́ Ìjẹ̀bú East local government, and in respect of the forthcoming Agẹmọ festival that is coming up on the 1st of July 2025. Now, introduce ara yín sir. Ẹ ṣeun mo dúpẹ́. Mi ni mo jẹ́ orúkọ mi ni Abíọ́dún Ayọ̀délé Ifátọ́ba ọmọ Adétọ́lá. Mi ni mo jẹ́ ọmọ sí kábíyèsí Mílèlú. Wọ́n jẹ́ ọlọ́jà ti ìlú Ìsìrẹ́. Mo dẹ̀ jẹ́ alákòóso fún ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù. Tí mo dẹ̀ tún jẹ́ olúwo fún ìlú yìí, ìlú Ìsìrẹ́ yìí. So bí ó ṣe rí nìyẹn. Olúwo, mo fẹ́ kẹ́ tó sọ lẹ́ǹkan sí fáwọn aráalé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́yìn síwájú, èmi ni olúwo fún Ìjẹ̀bú ìlú Ìsìrẹ́. Tí mo dẹ̀ tún jẹ́ alákòóso fún ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù. Ìjọ Ọ̀rúnmìlà alákòóso jẹ́ generally. Yes, alákòóso local government. Yes, tó wà ní Ogun State, gbogbo 20 local government. Oyè ńlá lẹ́jẹ̀ o, kò ṣe kékeré, ẹni ńlá ni ló ṣe ohun ńlá. So ẹ ṣeun gọ́sà, kí lè àwọn brief wa ní ṣókí nǹkan tí ẹ̀yin náà tẹ́ lè sọ nípa ìlú Ìsìrẹ́ gẹ́gẹ́ bí olúwo àti ọmọ bíbí ìlú Ìsìrẹ́. Àwọn bàbá mi ti sọ gbogbo nǹkan tí ó ṣe kókó ń bẹ. Àwa lè táwa kọ́ ń yọgbọ́ lẹ́nu wọn náà táwọn rántí, àwa kọ́ máa fi kún. Òun ni pé Agẹmọ ẹ̀kan bá jẹ́ ká mọ̀ wọ́n ní ajé, Agẹmọ ajé tó túmọ̀ sí pé tíyàn bá ń wá ajé tó bá lè máa ṣẹ̀tọ́ ní ọ̀dọ̀ Agẹmọ, a máa rí ajé, àṣírí a máa bò. So ẹni tó bá ń wówó kó súnmọ́ Agẹmọ, because Agẹmọ ló ní gbogbo ilẹ̀ pátápátá. Tó bá lọ gbórin Orlando kan ó sọ ìtàn Asín àti Agẹmọ. Wọ́n ń jà ìjà àgbà. Nínú ìtàn yẹn jẹ́ kó yé wa pé Agẹmọ lòun ló ní gbogbo àgbáyé, nítorí pé nígbà tí Ọ̀rúnmìlà ń bọ̀ láti ìsàlú ọ̀run wá sí ìsàlú ayé, Agẹmọ gbogbo ilẹ̀ ayé omi ní gbogbo ẹ̀ pátápátá.
kò dẹ̀ sí ẹ̀kọ́ ta ló fẹ́ bọ́ sínú omi ò ṣe é gbénú ẹ̀. So Ọ̀rúnmìlà bá da iyẹ̀pẹ̀ sí ilẹ̀ ẹlẹ̀, ó wá ní kí Agẹmọ kó lọ tan. ok I'm going. So ó ní kí adìyẹ kó tan iyẹ̀pẹ̀ yẹn, àtọ́ tẹ iyẹ̀pẹ̀ yẹn tán, ó wá kó ẹni tó máa lọ kọ̀nfàmù solidity ilẹ̀ yẹn pé ṣé ó wà habitable àbí kò wà habitable. Kò sẹ́ni tí ó fẹ́ lọ, everybody ń bẹ̀rù pé kó má lọ rì. Agẹmọ ní ó yá òun máa lọ, òun tó kó jẹ́ òjíṣẹ́ Elédùmarè. Agẹmọ bá bọ́ sórí ilẹ̀, gẹ́gẹ́ bó ṣe máa ń rìn, ó mì síbì, ó rí i pé ó dúró dáadáa, tó mì síbì ní orí tó bẹ́ẹ̀ wá sọ fún Ọ̀rúnmìlà pé bẹ́ẹ̀ ni ilẹ̀ yìí tí ó ti ṣe gbé. Àṣẹ yìí ló dífá fún pé gbogbo àṣẹ àbá tí Alágẹmọ bá ti dá báyìí, òun lò Ṣọ̀kí máa ń gbà, because òun ni ó kọ́kọ́ dúró sórí ilẹ̀, ó kọ́kọ́ rìn lórí ilẹ̀. So agbára tí Agẹmọ nìyẹn. So tí a bá ti ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe, èèyàn méjì ni ó ní ọ̀rọ̀ sọ́ńbẹ̀. Ifá tó jẹ́ Ọ̀rúnmìlà àti Agẹmọ ni. Ẹ̀kọ́ tí a kọ́ ní gbogbo àgbáláyé, wọ́n jẹ́ kó yé wa pé lẹ́yìn Ifá, Ọ̀rúnmìlà ní ìdàkejì ẹ̀. Ó ṣe jáde ọwọ́ mi ṣe rí, kí lè jẹ́ Ọ̀rúnmìlà, kí lè wá jẹ́ Agẹmọ. Àdúpẹ́. A rí àwọn ìlú kan, torí ṣé mo ṣe fẹ́ padà sí orí question mi, mo dẹ̀ fẹ́ kẹ́ yànnàná ẹ̀ fún àwọn aráalé kí ṣé àwọn ìlú kan wà eégún ló ń ṣe, àwọn kan wà àgbò ló ń ṣe. Ìlú Ìsìré, ṣé Agẹmọ nìkan ni wọ́n ṣe ní ìlú ni àbí ó tún ní kan míì tó wọ́n ṣe? Ṣẹ́rí kò sí gbogbo ṣáàyà ara wa pé ìwà yìí oríṣiríṣi ẹ̀yà ló wà lára, gbogbo wọn ló wúlò. Bọ́bí ìkan wà tó jẹ́ olórí gbogbo wọn, ìyẹn ni orí. Ẹsẹ̀ wúlò, tí orí bá lẹ́sẹ̀ ò jẹ́ nǹkan, orí yẹn ibi tó bá dúró sí máa jẹ́ra sí. So ẹsẹ̀ wúlò, ọwọ́ wúlò, gbogbo ẹ̀ ló wúlò, but kò ní sí áló lórí. So nǹkan tí mo ń gbìyànjú láti sọ ni pé òrìṣà pọ̀ ló sì rẹ̀. Gbogbo oríṣiríṣi Ọlọ́ṣun wà, Ọlọ́bàtálá, oní gbogbo ẹ̀ ó ti yé yín. But èyí tó jẹ́ olórí gbogbo wọn, òun ni Agẹmọ, gẹ́gẹ́ bí ilẹ̀ Ìjẹ̀bú. Pé nílẹ̀ Ìjẹ̀bú kò sí òòṣà kan tó ju Agẹmọ lọ nílẹ̀ Ìjẹ̀bú. Agẹmọ lè wá ń tàkẹ́lẹ́ fẹ́ wo òòṣà míì, ẹ̀ pé ìwọ̀ ni. Ẹ̀sìn ilẹ̀ Ìjẹ̀bú bí olórí gbogbo òòṣà, òun ni Agẹmọ. Oríṣiríṣi wá, ẹ̀ pé lọ́dún tó yẹ ṣe ní kò pẹ́ ní Ọbàntà, ẹ̀ pé àwọn Ọ̀yọ́ wá. But so yóò mí pé wọn lọ́gà, ẹni tó ní ilé gangan òun náà ń pè ní Agẹmọ. Pé rí Ìjẹ̀bú Òde bẹ́ẹ̀ lọ ṣe rí ní Ìjẹ̀bú Ìsìrẹ́ níbí. So òrìṣà pọ̀ ń bí, but Agẹmọ ló lórí gbogbo wọn, ló fi dífá fún pé ní kò sí òrìṣà tó lè borí níbí, jẹ́ pé tó bá wá tó máa lẹ́ pé ó máa borí, máa bójú borí, èèwọ̀ ni. Agẹmọ nìkan ló lè borí ẹ̀. Àwọn tó kù lè ṣe ojúlẹ̀ kan ṣe gbogbo, wọn gbọ́dọ̀ borí, èèwọ̀ ni. So yẹn náà fi mọ ọ̀gá yàtọ̀ sí àwọn elégbè ẹ̀, ó ti yé yín bó ṣe rí ni. Ẹ ṣeun gan sa. So kí ni àwọn nǹkan tí a wá expect ní fún ọdún Agẹmọ? Báwo ni gbogbo ètò ṣe máa lọ? Ẹ ṣe olóòtú, a ti mọ̀ pé ọ̀tún lọ́jọ́ máa ń yọ. Ìtàdíṣe láyé àná yẹn ti di tàná nìyẹn, tuntun la ti fẹ́ gbé jáde yìí. So a máa rọ àwọn èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi pé àrà tí ó ń bọ̀ tó wà nílẹ̀ tó fẹ́ jáde, kán wá fojú wọn lóúnjẹ, kán wá gba ìwòsàn, kán wá gba àlàáfíà. Ẹni tí ó ń wá ọmọ kó wá, ó máa rí ọmọ. Èèyàn tí ó ń gbogbo nǹkan tó kùdìẹ̀kudiẹ nínú ayé oníkálukú kó wá dẹ̀jà pé ṣé nǹkan tí lóòótọ́ ni pé kíní yìí wà. A wá rí i pé dúdùn ni ọsàn máa ń so bí o ṣe rí ni. Ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ wà kẹ́yìn náà fún mi. A máa wá ṣé a máa wá àwùjọ wà ní àjọ péjọ sí ìlú Mọ̀sán ni
bẹ́ẹ̀ lágbára so ó bá dẹ̀ possible náà tẹ́ bá pè wá a máa wá fún pàtí ti bí yìí náà so nílùú Ìsìrẹ́ níbí yìí you know what a lovely town. Ẹ kọ sí orúkọ yín sà. Lẹ́ẹ̀kan sí mi ní Chief Adétọ́lá Ayọ̀délé Abíọ́dún. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, èmi ni alákòóso fún ìjọ Ọ̀rúnmìlà Àpapọ̀ Odù worldwide, tí mo tún jẹ́ olúwo fún ìlú Ìjẹ̀bú Ìsìrẹ́, tí mo tún wá jẹ́ ọmọ fún kábíyèsí ní bàbá wa Mélòó tó jẹ́ ọlọ́jà ìlú Ìsìrẹ́. Tẹ́ bá rí pé Mélòó ọlọ́jà là ń pè, so ó mì pé oyè yẹn méjì ló wà nínú ẹyọ kan. Bẹ́ẹ̀ nínú ẹyọ kan bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. So 2 in 1 ni. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun gan sa o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá wa. A dúpẹ́ o. Kábíyèsí o. A dúpẹ́ o. Ẹ ṣeun gan sa. Ọ̀gẹ́lẹ̀. Àmín. Àmín àṣẹ. Àmín. Gbogbo ẹni tó bá fẹ́ ń fẹ́ rí aríire. Àṣẹ. Ní ní ká bó ṣẹlẹ̀ sẹ́ni tó bá fẹ́, ṣùgbọ́n kọ́lọ́ kan sọ fún ká gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Àwa fẹ́ rí fún nítorí ẹ fẹ́ rí fáwa ní gbogbo ọ̀nà ìdí ilẹ̀ máa rí. Ẹni kele jù lọ́nà ẹni tó bá ní kílẹ̀ ń ṣe ń bẹ̀ ojú ẹ̀ lè ṣe máa ṣe kù ní kú ẹ̀ tí ojú ẹ̀ tí ẹ̀yìn ẹ̀. Ayọ̀ lẹ bá délé, ìdùnnú lẹ máa bá délé. Ìkọ́ nǹkan jù lẹ́sẹ̀ ní agbára lọ́n bẹ́ẹ̀ ṣe délé bá pẹ̀lú ayọ̀ lẹ máa délé pẹ̀lú ìdùnnú tẹ́lẹ̀ máa bá ilé pẹ̀lú ayọ̀ àti ìdùnnú náà bó ṣe máa rí nìyẹn. Ìsìrẹ́ town in Ìjẹ̀bú East local government Ìjẹ̀bú in respect of the forthcoming Agemo festival in Ìjẹ̀bú land 2025. Kábíyèsí sà, ẹ introduce ara yín sí àwọn tó ń wò yín ní ilé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ oníṣẹ̀ṣe ní àkìlẹ̀ Ìjẹ̀bú àti káàkiri àgbáyé. Èyí ni láti fi orúkọ náà wípé orúkọ mi ni Chief Adénáwó Adéwùnmí Ọmọ́táyọ̀ Ọmọjáyèsí ni. Ọmọ Ìsìrẹ́ ni mí. Ìṣẹ̀ṣe làgbà. Oyè yín sà? Oyè mi wà gẹ́gẹ́ bí mo jóyè mẹ́ta. Ìkíní mo jẹ́ èkejì ìlú. Ìsìrẹ́. Ìkejì ìlú. Ìkejì tí mo tún jẹ́ ní Fẹ̀sọ̀gboyè. Oòduà People Congress Akilẹ̀ Ìjẹ̀bú land. Fẹ̀sọ̀gboyè Oòduà People's Gboyè. Òun ló wà lórí Akilẹ̀ yìí. Then wọ́n tún wá fi mí jẹ oyè ní Ìjẹ̀bú Òwu gẹ́gẹ́ bí Ajíbàkúlùrọ̀ of Òwu Ìjẹ̀bú Kingdom. Òwu Ìjẹ̀bú. Òwu Ìkìjà. Òwu Ìkìjà. Torí Òwu Odòlówú wà, Òwu ti ọkùn náà wà. Abẹ́òkúta náà dẹ̀ tún wà. Òwu lọ kiri Ọ̀ṣun wà. Bẹ́ẹ̀ ni, òótọ́ ni. A dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọmọ ìṣẹ̀dálẹ̀ Oòduà lápapọ̀ káàkiri àgbáyé. Gbogbo ìṣẹ̀ṣe ó ṣe pàtàkì. Ọdún Agẹmọ tá à ń wí yìí dídùnnú wa ni o. Torí kí ni báyìí àwọn baba ńlá wa wọ́n ṣe fi tọ́ wa sọ́nà, pàápàá láyé àwọn baba ńlá wa tó jẹ́ ọlọ́jà ní ìlú Ìsìrẹ́. Ìran ọmọ òun náà ni kábíyèsí wa ìjẹ́ ní ìlú Ìsìrẹ́. Ìran bàbá wọn ló ń jẹ ọlọ́jà Mélèrú.
gẹ́gẹ́ bí ipò wọn Ifá ló yàn wọ́n o kì í ṣe ordinary èèyàn o. Pé kò ṣe pé bóyá politics ni Politics àbí is not by politics. kò- So Ifá la dá ìgbà tá a dápá yẹn àwọn ní Ifá mú Chief Àìná Ayọ̀délé Oyèdélé ọmọ Adétọ́lá the Ọlọ́jà and Mélèrù of Ìjẹ̀bú Ìsìrẹ́ land. Wọ́n ní orúkọ máa ń roni. Orúkọ ń roni ọ̀rẹ́ èmi ò tètè mọ̀ pé orúkọ ń roni o. Ọlọ́jà Àìná Adétọ́lá ó jẹ́ ẹnìkan tó ní ìgbàgbọ́ sínú ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí èmi tí mo jókòó yìí náà ṣe ní ìgbàgbọ́ torí Ifá náà fi bí mi. Bọ́ ṣe wà yìí àtìgbà tó ti di wípé a ti dáfá ìlú Ìtìrẹ ló ti ń tòrò àlàáfíà wọ̀ ìlú Ìtìrẹ kò sí wàhálà àwọn tó ń fẹ́ gbé wàhálà dé ibi náà padà lé wọn lórí torí ọba ẹni wọn ọwọ́ rọ́gẹ̀dẹ̀ bá gbé ààrẹ rò fún mi náà. Olóyè Àìná Adétọ́lá ó jẹ́ ẹnìkan tó ní ìgbàgbọ́ sí ìṣẹ̀ṣe. Ọdún Agẹmọ tàbí ń sọ ìkẹrẹ ó ṣe pàtàkì nílùú Ìsìrẹ́ torí ìlú yìí jẹ́ ìlú olókìkí láàrin àwọn oníṣẹ̀ṣe ní àtìlẹ̀ Ìjẹ̀bú land. So a dúpẹ́ lọ́wọ́ yín briefly. We appreciate your calling. So ǹjẹ́ ẹ lè sọ nǹkan ẹ ti sọ náà ẹ ti sọ díẹ̀ fún wa nípa ìlú Ìsìrẹ́. So ẹ kàn sọ díẹ̀ ṣókí fún àwọn aráalé nípa ọdún ti Agẹmọ tó ń bọ̀. Ẹ ṣé. Gbogbo wa lápapọ̀ ìfẹ́ ló borí ohun gbogbo. Ìfẹ́ tá a ní sí Chief Ayọ̀délé Àìná ọmọ Adétọ́lá ó jẹ́ kí irú àwa tá a jókòó yìí láti lè máa fi ọwọ́ sọ̀yà wípé àsìkò tó ti jẹ oyè Ọlọ́jà Mélèrù of Ìjẹ̀bú Ìsìrẹ́ land gbogbo àwọn tó ń bá ṣọ̀tá gbogbo wọn forí balẹ̀ dọjọ́ èrè. Ọlọ́run Olódùmarè ó ṣí agbó ẹ̀ lẹ́yìn ó ṣí agbó ẹ̀ lẹ́yìn ó ṣí agbó ẹ̀ lẹ́yìn. Àsìkò rẹ̀ jóyèwé dídẹ̀ ló ń dẹ̀gẹ̀dẹ̀ lọ́rùn dídẹ̀ ní dẹja àrọ̀ lọ́rùn lálẹ́ odò dídẹ̀ ní dẹ̀kọ lọ́rùn ilé ayé á dẹ̀ ìwà lọ́rùn á dẹ̀ yín lọ́rùn á dẹ̀ gbogbo ìlú yìí lọ́rùn. Ọ̀ṣínáwọ̀ àbí. Bẹ́ẹ̀ni Adéyínká Adékúnlé Ọ̀ṣínáwọ̀. Adékúnlé ọmọ Ọ̀ṣínáwọ̀ wé máa ṣiṣẹ́ o wé máa jọ ara ẹ̀ lójú. Dídẹ̀ ló máa ń dẹ̀kọ lọ́rùn dídẹ̀ ní dẹja àrọ̀ lọ́rùn lálẹ́ odò. Dédé olúwe Ìsìrẹ́ dédé ọmọ Ìsìrẹ́ wà lókè òkun wà ní igun mẹ́rin àgbáyé sílẹ̀ ayé tó máa máa dẹ̀ dédé ẹni lọ́rùn. Bàbá kábàámọ̀ atẹ́gùn burúkú máa fọ ẹlú wẹ̀. Ọlọ́jà o Mélèrù o Mélèrù o Mélèrù o aṣọ yìí rẹ̀ máa ya. Ayé máa gba aṣọ yìí yẹn náà rẹ̀. Ayé máa gba ọmọ náà rẹ̀. Wé máa mọ sàárè ọmọ. Dèdè ni a máa mọ sàárè ọmọ. Mo fi àdúrà náà mo fi lé ọ̀hún ìṣìnàwọ́. Mo fi dédé àdúrà náà mo fi lé wọn náwọ́. Torí kèmí alára máa jóye fẹsọ̀ gboyè ìwé mi rò. Àwọn kan ti tẹ̀ mọ́lẹ̀ wọ́n sẹ́ndí lẹ́tà yẹn láti Àbújá wá
wípé kàn fi mí jẹ oyè Fẹ̀sọ̀gboyè mi ò kú mọ̀ gbà náà. It was after 6 months tó kù 11 days náà ṣe wá fún mi ní lẹ́tà thank you náà ṣe wá fún mi ní lẹ́tà wípé mo ní lẹ́tà mo wá wo lẹ́tà yẹn kí ni máa ṣe mo bá accept mo wá lọ sọ́dọ̀ ọba Akija kábíyèsí torí èèyàn gbọ́dọ̀ ní àwọn àgbààgbà alámọ̀ràn mo lọ bá Akija mo sọ fún kábíyèsí o torí alátìlẹ́yìn náà jẹ́ fún mi nínú ohun gbogbo even in my business so kí náà ṣe fún mi ikọ̀ accept rẹ̀ èkejì ìlú accept rẹ̀ tí ó yẹ rẹ̀ máa túbọ̀ máa pọ̀ sí aṣọ yìí ẹ̀ lè yá ẹ̀ máa ya mọ́ ẹ̀ nára kábíyèsí o àbẹ́sí lẹ́tà rẹ̀ o má kú 11 days 11 days mo ní mo ti gbọ́ kábíyèsí I will meet up then I just phoned my office lẹ́kọ̀ọ́ mo sọ fún general manager mi I will need some money to raise me out mo wá tún gba ọ̀dọ̀ ọba Olówu ọba Michael Olúṣẹ́gun Adésínà mo gbọ́dọ̀ ẹ̀ lọ mo fi lẹ́tà yẹn hàn èkejì ìlú tí kò gbà ògo ẹni lẹ ògo wa ni mo ti gbọ́ bá mi